aṣojú Odùduwà ọ̀rọ̀ wa ti já sọ́pẹ́ nílẹ̀ Yorùbá. Oòduà nation, Oòduà country, Oòduà republic lẹ́nu gbogbo ọmọ Yorùbá. Ó mú inú wa dùn, ó sì wú wa lórí, ó fi wá lọ́kàn balẹ̀ pé ìyapa ẹnu ò sí nínú ìran Yorùbá mọ́. Yorùbá ti wà lọ́kàn ṣoṣo. Aṣojú Odùduwà ọ̀túnba fún gbogbo akéwì ní tilé toko. Ìtẹ̀síwájú dé balẹ̀ Yorùbá. Ká máa fò fáyọ̀, ká máa dúpẹ́, ká máa finámọ̀ lórí àmàlà. Kò sọ́ba tó kéré, ọba lọ́ba ń jẹ́. Aláṣẹ ni wọ́n, olórí ni wọ́n, ẹni àpọ́nlé lọ́ba jẹ́. Ipò ọba wuyì Ọlọ́run ló fi wọ́n jọba. Ẹ jẹ́ àpọ́nbalẹ̀ ká ṣe kábíyèsí o, kọ́ba ó pẹ́ láyé. Ẹ̀yin lọ́balọ́ba nílẹ̀ Yorùbá, a dúpẹ́ lọ́wọ́ yín. Ohun gbogbo ti ń lọ létòlétò, ohun gbogbo ti ń lọ bó ti tọ́ bó ti yẹ. Ìjà àgbà, èmi jù ọ́, ìwọ ò jù mí, kò sí láàrin ẹ̀yin ọba aládé mọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọọ̀ni Ilé-Ifẹ̀, kábíyèsí o, ẹni ìtàn Ògúnwùsì Adéyẹyè pẹ̀lú ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́. Kábíyèsí o, ọba Lámídì Adéyẹmí, gírígírí lẹ bá wa kólẹ̀ Yorùbá lọ́wọ́. Kò sí ọba tó kéré nínú ọba aládé. Ẹ̀yin ọba làgbà nílẹ̀ Yorùbá. Kábíyèsí o, ẹ̀yin ọba aládé wa nílẹ̀ Yorùbá, ẹ̀ní kábùkù. Mo kí Ọ̀ọ̀nìrìṣà ọba ẹni ìtàn Ògúnwùsì Adéyẹyè Ọ̀jájá kejì àti ikú bàbá yèyé ọba Lámídì Adéyẹmí Aláàfin Ọ̀yọ́. Ẹ ti mú inú wa dùn, ẹ ti mú ayọ̀ wá kún nílẹ̀ Yorùbá fún àjọṣepọ̀ yín. Àpẹẹrẹ aṣíwájú rere tẹ́ ẹ fi ń lélẹ̀ nílẹ̀ Yorùbá ó ń dùn mọ́ wa nínú. Kábíyèsí o, Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Ògúnwùsì Adéyẹyè Ọ̀jájá kejì pẹ̀lú kábíyèsí ọba Lámídì Adéyẹmí kẹta àti gbogbo ọba aládé nílẹ̀ Yorùbá. Kẹ́ ẹ lògbà pẹ́ nílé ọlá, kẹ́ ẹ fọwọ́ páwú, kẹ́ ẹ fèrèkì jóbì. Iṣu ọmọ kò jìnnà fún yín jẹ. Ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ọwọ́ gbogbo yín náà ló wà. Aṣojú Odùduwà, mo kí ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè, ẹ kú iṣẹ́ bàbá. Ọmọ ọkọ niyín, ẹ tó gbangba sùn lọ́yẹ́. Pírọfẹ́sọ̀ Bánjí Akíntóyè, a kí yín púpọ̀. Wámúwámú lẹ dúró lórí ọ̀rọ̀ ààbò àti òmìnira ilẹ̀ Yorùbá. A kí yín, ẹ jẹ́wọ́ ọmọ akin, ojú òní tì yín, ẹ̀ní dẹni ẹ̀dá fètì ẹ̀gàn pè. Ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè kò gbọ́dọ̀ rẹ̀ yín, kàkà kọ́ rẹ̀ yín, ẹ mú rẹ̀ rodò kẹ́ ẹ fi sọmọ ẹja lóore. Ọkùnrin ni bàbá yìí náà, akíkanjú ni, àgbàlagbà tó kanú tó ka làákàyè. Ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè, ọgbọ́n bàbá ọgbọ́n, ìmọ̀ bàbá ìmọ̀. Yorùbá níláárí ká mọ́ parọ́, gúdúgúdú méje yàyà mẹ́fà ni bàbá ṣe lásìkò ọ̀rọ̀ Oòduà republic. Lójútáyé ni bàbá ti sọ̀rọ̀ láì sojo láì bẹ̀rù. Yorùbá pọ̀ lọ́kùnrin, a pọ̀ lóbìnrin, a pọ̀ léèyàn. Ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè, lódodo gbogbo ayé ló mọ̀ pé ọmọ akin ni yín. Ẹ gbàgọ̀jẹ̀ rárá, ẹ péye púpọ̀ nínú akọ. Iṣẹ́ ò gbọ́dọ̀ dúró, ẹ máa bá ètò nsó níwájú. A kí yín, ẹ dúró bí akin, iwájú lọ̀pẹ́ ẹ̀bìtì ń ré sí. Pírọfẹ́sọ̀ Bánjí Akíntóyè, Yorùbá ti fi ọ̀já kan ṣoṣo ṣègbànú. Àbára wa jà mọ́,
ojú ti ti àwọn tí ń da Yorùbá rú ẹnu wa ti kò ẹnu wa ti ṣọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà. Bàbá àgbàlagbà kan bẹ nínú ìran Yorùbá tí tọmọdé tàgbà ń fi ọ̀wọ̀ àtàpọ́nlé fún. Ipa tí wọ́n ti kó nínú ìran Yorùbá kò kéré. Bàbá wa olóyè Reuben Fásọ̀rántí ọjọ́ wọn ti pẹ́ ọ̀nà ti jìn tí wọ́n ti ń jà fún òmìnira àti ìṣọ̀kan ilẹ̀ Yorùbá. Akọni ni bàbá yìí, bàbá ọ̀kẹ̀rẹ̀ níbi iṣẹ́ akin. Olóyè Reuben Fásọ̀rántí ó ti pẹ́ tí wọ́n ti ń jà fitafita fún ìtẹ̀síwájú ìran Yorùbá pẹ̀lú ìrẹ́pọ̀. Olóyè Fásọ̀rántí akọni ni bàbá yìí náà, olórí ni bàbá kì í ṣèrò ẹ̀yìn, akíkanjú tó dánítọ́, ògúnnágbòǹgbò tí dátọ́ yíyí lẹ́nu ògbìn. Gbogbo ìṣẹ̀mí ayé bàbá ọmọ Yorùbá ló fi sìn. Tẹ́ ẹ bá ń gbọ́ ọmọ Yorùbá àtàtà, àwọn bàbá wa Reuben Fásọ̀rántí lẹ́rí hun. Ìdúróore, ìṣẹ́niire, ìfararònìyàn, ká kóni mọ́ra, ká jára mọ́sẹ́ tẹ̀mítẹ̀mí. Bàbá Reuben Fásọ̀rántí ni ẹni tí ó ṣe é fọkàn tán tó sì ṣe é gbára lé ní bàbá. Àníyàn rẹ̀ ó sì dá sí gbogbo ọmọ ẹ̀dá èèyàn. Ohun tí ń bí wọn nínú ọ̀pọ̀ gan-an ni níní tí ìran Yorùbá ní àwọn olórí pípé ọlọ́pọlọ èèyàn ló ń bí wọn nínú. Ibi tí a bá ti rí irú olóyè bàbá wa Reuben Fásọ̀rántí, ṣé a sọ pé ààrẹ èèyàn ni? Àwọn bàbá tiwa nù nílẹ̀ Yorùbá. Olóyè Reuben kẹ́ ẹ fi ọwọ́ pawú, kẹ́ ẹ fi èrìgì jobi, aró òní níyín ẹ̀ẹ́ní mọ̀nira. Orin ìfẹ́, ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ pẹ̀lú òmìnira àti àlàáfíà tẹ́ ẹ ti ń dá nílẹ̀ Yorùbá látìgbà pípẹ́. Àdúpẹ́ ó ti ń já sáyọ̀ ọ̀bọ̀. Aṣojú Odùduwà, èyí ló tún mú mi rántí bàbá wa Ayọ̀ Adébánjọ. Bí àwọn bàbá yìí ti dàgbà tó, wọn ò bẹ̀rù rárá. Wọ́n ní ìyọ̀ gbọ́dọ̀ jẹ́ ìran Yorùbá. Ayọ̀ Adébánjọ, ọ̀rọ̀ bàbá ọ̀rọ̀. Bàbá yìí náà láyà, wọ́n sì lè sọ̀rọ̀. Akọni ni bàbá. Ẹ ṣé o, àdúpẹ́ lọ́wọ́ yín. Ẹ dúró tìran Yorùbá. Ojoojúmọ́ lẹ̀ ń jẹ́wọ́ pé ọmọ Yorùbá ni yín láìsojo. Ayọ̀ Adébánjọ, ẹ kú iṣẹ́, ẹ sì kú ètò. Ayọ̀ Adébánjọ, ọjọ́ ti pẹ́ tí àwọn bàbá yìí ti ń jà fún òmìnira Yorùbá. Ojoojúmọ́ ni bàbá yìí ń sọ̀rọ̀, ni wọ́n sì ń ṣe ètò lórí ààbò ọmọ Odùduwà. Olóyè Ayọ̀ Adébánjọ, bàbá ẹ kú dédé àsìkò yìí. Àgbà yín ọ̀dálẹ́, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ ti ń gba ilẹ̀ Yorùbá lẹ̀ lọ́wọ́ àwọn aninilára. Bàbá wa Ayọ̀ Adébánjọ, bàbá yìí kì í fi gbàkẹ́bọ̀kan nínú. Orí òdodo ni bàbá sì dúró lé. Ẹnikẹ́ni tó bá mọ olóyè Ayọ̀ Adébánjọ, èèyàn pàtàkì lọ́mọ̀. Ayọ̀ Adébánjọ, ìṣọ̀kanlẹ̀ Yorùbá ó múmú láyà bàbá yìí púpọ̀. Ó sì kó ọ̀rọ̀ lẹ̀ Yorùbá lẹ́kàn. Bí bàbá ti dàgbà tó, ọgbọ́n ń bẹ, ìwà ìrẹ̀lẹ̀ ó sì tún wà. Wẹ́rẹ́wẹ́rẹ́ ni bàbá ń ṣètò ìṣọ̀kan àti tẹ̀síwájú lórí ìran Yorùbá. Pẹ̀lú ògo Ọlọ́run, ẹ̀ní dàgbà àyà. Olóyè Ayọ̀ Adébánjọ, ẹ̀ní fàìsàn lògbà. Aṣojú Odùduwà, mo tún rántí ẹ̀gbọ́n wa kan, òun náà láyà bíi kìnìún. Yínká Odùmákin lórúkọ ẹ̀gbọ́n wa yìí. Sọ̀rọ̀sọ̀rọ̀ ni. Ọjọ́ tiẹ̀ náà ti pẹ́ tó ti ń jà fún ìfẹ́, ìṣọ̀kan àti òmìnira ilẹ̀ Yorùbá.
pẹ̀lú ètò ààbò ọmọ aládé Yínká Odùmákin ẹ kú sẹ́ẹ̀lú ẹ kú kó lè dáa ojú òní tì yín láéláé iṣẹ́ yín ó ti ń yọ nílẹ̀ Yorùbá ẹ̀gbọ́n wa Yínká Odùmákin ẹ ṣeun ká mọ́ parọ́ fúnra wa àwọn ẹ̀gbọ́n wa yìí Yínká Odùmákin wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà ká kí wọn ká yìn wọ́n lọ́yẹ yìnyínyìnyín kẹ́ni ó tún lè ṣèmí kí Yorùbá máa dúpẹ́ lókù àwọn akọni Yorùbá ti dé ló tún mú mi rántí Sheikh Abdulrahim Aduanigba Chief Imam Yorùbá Land ní Nàìjíríà ọkùnrin ní àáfàá yìí ó dúró lórí ààbò àti òmìnira pẹ̀lú tẹ̀síwájú ran Yorùbá ìmáàmù Yorùbá àpáta lé olóko dá sí ẹkùn Abijawara Sheikh Abdulrahim Aduanigba ìmáàmù Yorùbá awíkí ọlọ́rọ̀ gbọ́ ó ní bí ọlọ́rọ̀ bá gbọ́ èmi lọ́lọ́rọ̀ ó fi mí ṣe òkè kàràké kòró tí sọ lọ́rọ̀ ní jìnnìjìnnì. Sheikh Abdulrahim Aduanigba ìmáàmù Yorùbá nínú ìwà àti ìṣe rẹ̀ ó ní sẹ́ẹ̀ ìyà ò ní jẹ Yorùbá bó ti náwó ló nára táwa ló tó bẹ́ẹ̀ tí ó fọwọ́ gbá sọsọ lójú Sheikh Abdulrahim Aduanigba ìmáàmù Yorùbá tọwọ́ rẹ̀ ò ní soje pupa ọ̀rọ̀ tó mú làákàyè lọ́wọ́ ó ń bẹ lẹ́nu rẹ̀ ká sọ̀rọ̀ ká fakàn mọ́ òkun yọ Sheikh Abdulrahim Aduanigba ìmáàmù Yorùbá a dúpẹ́ lọ́wọ́ yín fún iṣẹ́ akin tẹ́ ń ṣe nílẹ̀ Yorùbá ẹ kú kó lè dáa lọ́lá àwọn tó tẹ ilẹ̀ Yorùbá èròǹgbà yín ọjọ́ ọmọ Yorùbá ò ní dèrò ẹ̀yìn. ẹ̀yin ẹgbẹ́ àgbààgbà ilẹ̀ Yorùbá Yorùbá Council of Elders Afẹ́nifẹ́re gbogbo yín la kí títí tó fi mọ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ nílé àti lẹ́yìn odi tí wọ́n ń jà fún òmìnira ààbò ìfẹ́ àti ìṣọ̀kanlẹ̀ Yorùbá a lù yín lọ́gọ ẹnu àmọ́ lóore ẹ ṣé o Yorùbá ò ní rẹ̀yìn.